before campaign visa America táwọn wá tíṣà máa ti bí ó lè fún wa èèyàn ló máa ṣe fún wa ká tó máa campaign rárá ó tún gbé 500,000 lẹ̀ ó ní ká wá gbà wá ní ká má gbowó a má gbà ó ọmọ tá a máa ṣe ní pé 500,000 ká tó lọ́ndẹ̀ fáwọn boys ṣé o ní mo sọ yẹ iṣẹ́ ti lọ. ìyẹn kọ́ ni ultimate no wo bí a láti gbowó yìí ṣé a máa tó ń sọ náà aṣáájú kó fún wa visa America tí ò rí tó lóun lè fún wa òun á sọ pé ká má gbowó ilé àpò tẹ́nì tí bá ṣẹlẹ̀ ẹ kọ́ ìdí rẹ̀ sọ sí ṣùgbọ́n bàbá débẹ̀ yẹn sì wọ́n má sọ̀rọ̀ ṣùgbọ́n má sọ̀rọ̀ sọ ìbílẹ̀ fún. ẹ̀yin ni Bukola èmi bá parọ́ kọ́ mọ̀ dáa fún mi ẹ ti wọlé oko lèmi ń gbé o ṣùgbọ́n aró oko ìsàrọ̀ ọ̀run mo sì lẹ́nu lábàá wa n tí n bá ní kí wọ́n ṣe ni wọ́n ṣe ẹ̀yin ni wọ́n dìbò fún ṣùgbọ́n o àwọn èkejì mi ti ń rí ìṣèpàdé kọ̀ọ̀kọ̀ tí wọ́n bá mú bọ̀ ṣùgbọ́n wọ́n ti ń bọ̀ mú bọ̀ ẹ wá dàkún tẹ bá wọlé ẹ dàkún èmi náà kí n ṣe bí kí n máa advice yín. kò tí problem. bóòlù kò sí problem ètò ìjìtò ọkàn mi balẹ̀ ẹ̀kọ́ gbẹ̀rọ fún wa kábà lọ tiwa ẹ̀bùn máa ń ṣe àmàṣẹ́ rí visa yẹn a ní ìjẹ̀bù ìjẹ̀bù àgbà. wọ́n ló tún sọ̀rọ̀ báyìí kékeré ní ti visa yẹn ẹ ṣáà jẹ́ kí n wọlé primary náà bó ṣe 15 yìí overnight ni màá gbà fún yín. $500,000 ló wà ń bẹ̀. ṣùgbọ́n sà. ẹ ṣe gan chairman ẹ ṣe gan sir. chairman ẹ̀rù máa ń bà mí. kí ló ń bà ẹ́ lẹ́rù? èmi kí ló ń bà mí lẹ́rù ẹ wo gbogbo àwọn ẹgbẹ́ mi tó yẹ pé àjọ ń sáré tẹ̀lé yín káàkiri gbogbo náà ti fi mílẹ̀ náà ti lọ èmi nìkan ló kù chairman ok ẹ wo máa Bukola yẹn wọ́n ní 200 million naira lórí òfẹ́ fi ṣe primaries 200 million naira kọ́mítì ní wọ́n gbé 10 million naira lọ́dọ̀ yín kóun la máa lò ẹgbẹ́ sí 70,000 naira iṣẹ́ rò pé second term iṣẹ́ rò pé máa easy sir nothing ventured nothing gained sir. òun lè wọ́n ló ń sọ̀rọ̀ báyìí. you see 70,000 tí mo approve pàápàá wà á di pé wọ́n á kó change wálé kí ni ó mọ̀ pé àwọn tá a fẹ́ náwó fún yìí ẹ má jẹ́ ànáwó dànù àwọn tá a fẹ́ náwó fún yìí wọ́n ti rí ohun tá a ṣe àti ṣe títì tí kìí ṣe kan tí kìí ṣe méjì rẹpẹtẹ káàkiri gbogbo àárín ìlú la ṣe títì sí àti ṣe omi ó ń yọ déédéé wọ́n ń romi lò iná ń lọ létòlétò àti create àyè fún iṣẹ́ ní rẹpẹtẹ tọ́ dẹ̀ ti rí wọ́n ti rí ètò tá a ṣe kí la tún fẹ́ náwó dànù fún gbogbo wọn ti rí ìhà ojú wọn fọ́ kò tí ì yẹn sìn. ẹ̀yin ìwé èmi ló dé. èsì ìbò ti jáde. èsì ìbò ti jáde. bóun ló ti rí. Bukola ló wọlé ọmọ ya pépà níjọ Lákúnlé wọlé àbájá wáyé Lákúnlé ọ̀hún ààrẹ wa rọ̀ ó wá ń wò bí ọ̀dẹ̀ ààrẹ balẹ̀ pẹ̀sẹ̀ ní. Bukola ló wọlé Lákúnlé ò wọlé. bẹ́ẹ̀ ni bàbá ọmọ ya pépà. ẹ mọ yanjú ẹ àmọ́ òjò ń rọ̀ ó ń pèlú bọ́ òrí ń dunnú òrí ti gbàgbé wípé bójò bá dá bóòrò bá ràn tó bá pòrí egéle á gbé. kọ́tà lọ jẹ́ tùbí ẹni wọ́n já ìyá rẹ̀ ọ̀wọ̀ ìbò ti lọ ti já òkúlẹ̀ ọ̀sẹ̀ fẹ́ wá ń pa náà kàlẹ́ ìbí ó bá lára rẹ̀ ò dára o ọ ti finish o ti tán yẹnyẹn kí ló dé tẹ̀lé sẹ́lẹ̀ àmì jí ìpínlẹ̀ kan kéré olórí burúkú ọmọ ní tòbí ọmọ tó sórí rẹ̀ làjọ ní gbogbo ọ ti di tara rẹ̀ báyìí ayé ẹ̀ ti ta kọjá gúgúrú sange kó máa mánéjì ẹ̀ lóko báyìí wọ́n já ọ ní primary ọ̀rí pé burú wọ́n já ọ ní primary ọmọ ti primary ìdíwọ̀ yọ̀wọ́ ọ̀dọ̀ níyì sọ́ọ̀ì ojúgbà mi ti fún ọ ọmọ wèrè tó gbà ọ́dọ̀ tó ń pè fi sọmọ rẹ̀ ìbídùn ẹ̀ ń pè ní wákà àbí kí lọ sọ tẹ̀ ń bá tó ń bá rẹ̀ dandan ìyá kì nínú ohun gẹ́gẹ́ wọn ò dìbò fún ọ nínú gbogbo agboolé àwọn tó súnmọ́ tó jọ ìyàwó mẹ́sàn-án péré la dìbò fún ọ ò já primary. my chair ìyàwó mi ni ọ. báwo ni ọmọlúwàbí. ẹ ká sà. báwo ni o ṣé o wà. ẹ ṣe gan sà. nígbà rẹ ni pẹ̀lẹ́. wo sori tí àwọn àbọ̀ ṣe wà yẹn sori kú tó bá máa pa àwọn bọ̀ ṣe wà yẹn mo ti sọ pé mi ni kò kọ́kọ́ pa bàbá mi. ọmọ dáadáa ti ẹ̀ ní ẹ torí ibi tí ẹ̀ bá ti ṣe náà ló ti ń jẹ
ọkọ ẹ dúró tì mí gan gba election dáadáa o in fact ojú mi ojú ẹ kékeré mi ti ṣe fún ẹ tẹ́lẹ̀ o màá tún extra tọ́jú ẹ. ìpàdé àwọn bàbá mi sórí sìn gbogbo nǹkan tí fẹ́ máa ṣe fún ẹ sìn. torí tí ẹni o mi dẹ̀ fẹ́ kí n máa rí lára ẹ̀ ọ̀ẹ́sì òkú mẹ́tò ní ṣùgbọ́n ẹ ṣe gan sà. mo ní problem. fáìlì yẹn ń kọ́. sanwó àlùkè sá. lọ́gbà lọ́gbà. ìyàwó jọ̀ọ́ lè mi sàn fẹ́ sáré. all right sir ó dà ọ̀sán. ó ti lọ nìyẹn. bẹ́ẹ̀ ni sir ó dà ọ̀sán. ok o. ìtọ́jú sí mi lọ́mọdé yìí má gbádùn mú wàá dá mi mọ́. ọ̀rọ̀ Fẹ́mi sú mi o Fẹ́mi ò kọ́lé kọ̀ọ̀ralẹ̀ ọmọ olóṣì tí ọmọ ara rẹ̀ lọ́mọ olóṣì tó sì mọ̀ mí pé mi ò ní láàrí kan òun náà la gbẹ́kẹ̀lé Fẹ́mi ò Fẹ́mi ọmọ bọ̀ dáàdì ti dé ó ti dé. hello Fẹ́mi ẹ kú ayọ̀ ọdẹ báyìí wọ ọjọ́ ẹ̀tẹ̀ tó ń ṣe bí wèrè lórí fóònù. èwo ni gbogbo eléyìí ṣé introduction ni mo bá wá bí báyìí ni ọ̀gbẹ́ni fún mi lọ́wọ́ mi kó jẹ́ kí n máa lọ. ọlọ́run ọmọ ó ti já. gbogbo ọpọlọ ẹ pátápátá ló ti kọ ẹ. mo ti dáràn ibo ni máa gbà ta ló máa gbà mí báyìí. mo gbé àṣìkí ọmọ mi. kí ló ń jáde lẹ́nu mi. kí ló ń jáde. ọ̀dẹ̀ kọ́ òkú sórí. òkú sórí ẹ̀ kó dàtà pé ní pósí ni mo bá mi ò ní fún lówó. kùkú náà kú jẹ́ ìbáàjẹ́ láti ta ìbáàjẹ́ látòde. ẹ gbà mí mi mi ò lè fẹ́ yín mi ò fẹ́ yàwó. tí ọba náà tí mọ́tò bá pa ọ́ èmi kéde burúkú yìí ni ajọ́ kẹsẹ̀ bọ̀ sòkòtò kan náà gbogbo ibi tó bá wọ̀nyẹn sí mọ́tò. ìjọ wo ló ṣe mọ́ ọmọkùnrin yìí ná tó tún ti ń gbé gbogbo ìgbésí ayé ẹ̀ lé lọ́wọ́. sórí ìgboro tí wọn rìn ó dùn bàjẹ́ ìgbádùn àwọn ọmọ jayéjayé yẹn wà o ṣé wàá rí ní àsìkò tí mo mọ̀ pé ìgboro dùn yìí máa jẹ́ díẹ̀ kí n tó wọlé. èmi ilẹ̀ kì í ṣe tèmi. ìyá wa ẹ fọ̀rọ̀ lọ kí n fòye gbé kí n tọ́ ẹ sọ́nà kí ẹ rọ́gbà kọ́. ó kọ fún tó sọ yìí inú ẹ̀ kú ni. èmi ló sọ bí ẹbí náà mo ń sọ̀rọ̀ bàtàbàtà ó lè fi tó fún bẹ́ẹ̀ àtẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀. so àdúrà yín sì ni pé kélé yìí náà lọ. orí odò tó jáde sí ọ yìí kò lẹ́bọ̀ kò lóògùn béèyàn bá ṣàṣìyọ kò yẹ kó ràn ayé ò ṣe ọ o. ṣòro mi tó ń wo tó lọ yẹn bí a lọ mọ bó ṣe jẹ́ sí mi yẹn. èmi ò lọ́rọ̀ púpọ̀ láti bẹ̀ tọ́jú pé kó fi ẹnu ara ẹ̀ báyìí mo sọ fẹ́ẹ̀ gbọ́ mi pé ìṣe mọ́. nítorí mi ìrìn àjò mi sílẹ̀ kí dẹ́kẹ̀ gbọ́ mi kó sí páńpẹ́ àbò. ìwọ ọmọ ẹ má gbé ya kí ni kú n taari ẹ sínú nìyẹn ó fẹ́ lè kí èèyàn pa. ọgbọ́n tẹ ní ìwọ ọgbọ́n wo lẹ́yìn ní tí mo fẹ́ kọ́ lára yín ẹ̀yin náà dà mo wá yín mi ò rí yẹn yín dà ó ń dà. ẹ jókòó kẹjẹ kí lọ gbé oúnjẹ yín wá kí lẹ fẹ́ jẹ. gbogbo ọbẹ̀ mi ló lọ yẹn o. ẹ kó o tẹ̀lé kó o tètè lọ pàdé ẹlẹ́nu géètì kó o mú kulẹ̀ kó o tètè bẹ́ bíbẹ̀ kọ́ ebi ọ̀pá fún oṣù yẹn lára. ṣé ló bá fìdí mi lórí àpótí lórí ṣíà kó bá mú oúnjẹ kó bẹ̀rẹ̀ sí kí bọ́ọ̀lù lọ́nà fún sọ́mọ ọmọ ẹlẹ́bi lèmi òpònú burúkú kí ló dé tí kí ló ṣoge lọ kúlẹ̀ fún náà. fún ẹ tó ìwọ ló gbà ló ń papá jánu àwí fún ẹ tó ìwọ ló gbà ló ń kọrin mọ́nu wípé oore Ọlọ́run òun ní ń pẹ́ lọ́wọ́ ẹ̀dá tí bá ní kalẹ̀ sẹ́. oore Ọlọ́run tíyàwó ilé bá ti yan rẹ kò rí kóso àfi kọ̀kọ̀ yá fura ọ sáǹdì méjì bára ọ̀tún kalẹ̀ sinimá láàrin rò ń túdà. oore Ọlọ́run ó dùn púpọ̀ mọ̀ pọ̀ wẹ́ sọ̀yà. oore Ọlọ́run. sinimá oore Ọlọ́run ẹ̀dá tó bá ń wákú láyé tí ò bá rí ẹ ṣáà ti sọ fún pé kó yàn múlẹ̀ ọ̀rẹ́
oore ọlọ́run yétúndé wùmí tóyìn adéwálé ọ̀rẹ́ tẹ̀ ń bára yín ṣe yìí ibo gan ni ọjà sí oore ọlọ́run kí ló sọ àjàlájà líńgò di afọ́jú ọ̀sán gan oore ọlọ́run ìpàdé kan tún rèé torí ta ni wọ́n ṣe ń ṣèpàdé yìí oore ọlọ́run yínká quadri tóyìn adéwálé yétúndé wùmí rachel onígà àràkàngúdù àjàlájà líńgò oore ọlọ́run ó ti jáde lórí VHS àti VCD Sound Image Ventures náà ló gbé jáde nínú